Lákọ̀ọ́kọ́ ìgbésí ayé Dayo Amusa ó tó kó má lo social media tó bá wo bí Ọlọ́run ṣe kọ̀yìn sóhun gégùn fún òun tó bá náà ń lo social media. Dayo Amusa òun ṣe tó lè lo social media. Dayo Amusa àwọn threat message mo máa treat ẹ separately. Audio ìwọ ló fún mi ní material mi ò lọ fẹ́ tí ó bá wà fún mi. Mo máa treat threat message separately. Orí pé mi ò wá ta lánàá. I've been busy. One, I've been busy with my business. One. Number two, show jet ayen. Mo feel for it. O lè survive. Ìyá ẹ ò lè survive. Ẹ̀yin èèyàn wa wàhálà tó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin Dayo Amusa àti Lizzy Anjorin ìjẹ́ ó máa parí báyìí. Lizzy Anjorin sọ wípé kò lè survive, ìyá ẹ̀ ò lè survive show òun. Ẹ̀yin èèyàn wa ṣé ìjà ó parí? Ẹ jẹ́ ká gbọ́ ìtókù. Àwọn tí wọ́n rẹ̀ lè survive kò sí bẹ́ẹ̀ ṣe. So Dayo threat message yẹn mo sì máa treat ẹ separately. But kó kọ́ máa deal pẹ̀lú tìjẹta yẹn náà. Máa deal pẹ̀lú tìjẹta yẹn. So lọ́ máa mú mi sí tìjẹta yẹn Dayo. Then a ti run out of material Dayo Amusa. A ti run out of material. Máa fún wa ní gbódídí ṣan. Ṣé o mọ̀ pé egun tó kọ́kọ́ jó ni ìran ló máa wò nígbẹ̀yìn. Ṣé o mọ̀ pé wọ́n ló kọ́kọ́ fún mi ní pásìn. O dẹ̀ mọ̀ pé mi ì lè sọ̀rọ̀ ẹnu mi tán. O dẹ̀ rí pé mi ì lápọn. Ó ti yé. So tó bá yẹ pé like I said kò mí kí n drag ẹ torí kò sí nǹkan tó fẹ́ jábọ́ lọ́wọ́ ẹ̀ tó jẹ́ nǹkan kan nílé ayé tí n bá tún ní kí n fún ẹ ní fèmù o ò lè rí fèmù yẹn fi ṣe nǹkan oríire. Ṣé o mọ̀ pé tí n bá fún yín ní fèmù tán èmi mo tún máa ń lògùn orí èmi ni máa fún yín ní fèmù o notice máa fún yín ní fèmù máa dẹ̀ tún máa lo kádàrá mi o notice. Ṣé o rí pé mo fún Fọlá ní fèmù Ìyábọ̀ Òjó wọn ọ̀gbọ́n mọ́ o rí pé mo fún ní fèmù o rí pé gbogbo yín tí mo fún ní fèmù o rí pé èmi ni mò ń lò èyí tó dáa nínú ìràwọ̀ yín o rí pé èmi ni mò ń lò ìràwọ̀ yín. So fame na water. Me I give people fame. I don't mi ò ń ṣahun. So jọ Dayo yìí ta fún ẹ níjẹta. Ṣé o mọ̀ pé ìwọ ló kọ́kọ́ gbé ọ́díò síta ìwọ ló dẹ̀ kọ́kọ́ fún mi lọ́díò ìwọ ló dẹ̀ kọ́kọ́ threaten mi o sọ pé ẹni tí mọ́tò bá gbà kọ́ ló máa mú nọ́mbà. I'm coming to analyse your show critically but pending that time jẹ́ kí n fún ẹ ní time kó tiẹ̀ kó rí bí tábàjàbí kakúkọ ẹ̀yin lẹ máa ń lọ waste àwọn èèyàn ẹ̀yin lẹ máa ń rán àwọn èèyàn lọ sí ìrìn àjò. Ṣé o mọ̀ pé statement tó sọ yẹn pé ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa mú nọ́mbà. Ṣé o mọ̀ pé Mohbad ò dẹ̀ dúró mú nọ́mbà tó tọ́ Mohbad ò mú nọ́mbà. Bàbá Ìjẹ̀ṣà ẹ tọ́jú nọ́mbà fún ọdún 5 lẹ fi tọ́jú nọ́mbà fún Naira Marley Sam Larry ẹ ti gba nọ́mbà lọ́wọ́ wọn báyìí. Mo sì ń bọ̀ máa ná láì.